Ẹ kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, àṣírí ilé ìwé àti gba bàbá wa. Lápẹ́ yẹn ṣe ń wù mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Idakole. Mo kì í tẹ̀sọ́ mo kì í tológun. Níbikíbi tí wọ́n wà lónìí káàkiri àgbáyé, níbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Eléyìí tí mo mú wá fún wa lénìí yìí, àgbo ni fún àwa ọkùnrin. Tóbìnrin náà bá lò ó, á jẹ́ kára obìnrin máa jí, àmọ́ ọkùnrin ló wà fún. Obìnrin tí ara rẹ̀ ò bá kí ń, ó ti yé yín, ó wà fún. Ìwọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ tó ti dẹnúlẹ̀, àgbo rẹ̀ rèé o. Ìwọ tí ìdákọ́lẹ̀ ń dà láàmú, wọ́n dààmú jìnnà, wọ́n ti bẹ́ẹ̀ gbé wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Babaláwo la bá jẹ́ ni, èyíkéyìí tábà wò jẹ́ pásítọ̀ ni wá ní àfáà. Ẹ dákun, ẹ gbìyànjú láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí káàkiri, ẹ bá mi like, kẹ́ comment. Ẹ má wá gbàgbé láti fi ẹ̀mí ìmoore hàn lórí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo fi kalẹ̀ tẹ́ ń ṣe. Ẹlòmíì á pè mí, wọ́n á ní mo ní sọ́nà ló ṣe rí, àwọn ti ṣe. Mo dúpẹ́ pé ẹ fẹ̀mí ìmoore hàn. Wọ́n ti pé kẹ́ ẹ pè mí lórí fídíò tí mo bá ṣe, tẹ́ bá ṣiṣẹ́ lórí, ẹ comment, ẹ give testimony sórí fídíò yẹn pé iṣẹ́ yìí o, bẹ́ẹ̀ ṣe sọ pé ó máa rí, bẹ́ẹ̀ náà lórí o. Ẹ má pè mí títí pé máa sọ fún mi, ẹ má pè mí pé mo ní sọ́nà ló ṣe rí. Ẹ comment, ẹ give testimony. Á lè jẹ́ kóríyá fún èmi náà àti fún ẹlòmíì tó bá fẹ́. Ẹni gbogbo wa ló yẹ ká jọ jàǹfààní àwọn nǹkan yìí. Ẹ̀yin tí ẹ ń share program mi àkànlò ní mú yín lọ́wọ́, gbogbo láyé ní ìfún yín jó. Ẹ̀yin tẹ́ ti subscribe, aburú kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí mi àti yín. Àwọn nígbà kátàkà torí kan. Eléyìí tí mo mú wá yìí náà ni àgbo fún àwọn ọkùnrin tó ṣẹ̀ kan. Ọkùnrin gbọ́dọ̀ ya ẹhànnà. Kò sí pé ká ja ẹ̀ṣẹ́ o, á yẹ ẹhànnà ní òru. Ìwọ ọkùnrin tó wá ṣẹ̀ kan tó wá sùn lọ, àgbo rẹ̀ rèé, mo ti bẹ́ẹ̀ gbé wá. Bá mi lọ wá orógbó tútù. Bá ti fẹ́ kó pọ̀ sí ni, bá ti fẹ́ kí ó pọ̀ sí, òun ni ẹ jẹ́ kí a wà. Ṣé ẹ jẹ́ ká wá ike, ó lè jẹ́ ike 2.5 litre, ó lè jẹ́ ike 1 litre. Ẹ jẹ́ ká wá orógbó yẹn, ó lè jẹ́ bí 20, ó lè jẹ́ 30, ó jẹ́ orógbó tútù. Ṣé ó ti yé yín báyẹn? Orógbó tútù àti àlùbọ́sà áyù pẹ̀lú àlùbọ́sà ní ńlá. Ó lè jẹ́ funfun, ó lè jẹ́ pupa. Ìyẹn àlùbọ́sà funfun pẹ̀lú àlùbọ́sà áyù àti orógbó tútù pẹ̀lú kákándóró. Kí ni wọ́n ń pè ní kákándóró? Kákándóró ni ginger. Òní wọ́n tún ń pè ní atalẹ̀. Ṣé funfun kọ́ nìyẹn ni? Atalẹ̀ funfun àti atalẹ̀ pupa. Ṣé ń kọ́lẹ̀? Ẹ máa kọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mi á pè mí pé tí mo sọ àwọn ò rántí mọ́. Ẹ má pè mí. Ẹ máa kọ nǹkan yìí sílẹ̀ ni. Tẹ́ bá ti wá gbàgbé, tẹ́ bá ti kọ sílẹ̀, ẹ lọ bí tẹ́ ẹ kọ sí, ẹ máa wò ó. Kò wá sí pé kí a tún wá kọ́lẹ̀ lásán. Ẹ jẹ́ ká máa ṣe. Tí máa ti múṣẹ́ kan wá, ẹ bá mi ṣe ká máa confirm ẹ̀. Ẹ̀yin tẹ́ ti confirm àwọn iṣẹ́ tí mo ti fi kalẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹni mo ti sọ pé bẹ́ẹ̀ náà ló rí, náà ló ṣe rí. Èmi kọ́ Ọlọ́run, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi o. Ọlọ́run Elédùmarè lọ́ba tó yẹ kẹ́ ẹ dúpẹ́ fún. Èmi kọ́, Ọlọ́run ni.
ẹ give testimony lórí fídíò tí ẹ bá wò. Ọlọ́run ní dá wa láàmú. A ti wá orógbó tó pọ̀, àlùbọ́sà ó lè jẹ́ funfun ó lè jẹ́ pupa, àlùbọ́sà áyù tí a mọ̀ sí garlic òun náà ni ẹ̀ ń wò yìí. Àlùbọ́sà áyù tí a mọ̀ sí garlic òun náà ni ẹ̀ ń wò yìí. Kákándóró tí a mọ̀ sí ginger pẹ̀lú atalẹ̀, wọ́n tó ń pè ní atalẹ̀, àwọn ń pè ní kákándóró, àwọn kan ń pè ní atalẹ̀ funfun, àti kákándóró àti ginger pẹ̀lú turmeric. Ẹ jẹ́ ká wá gún papọ̀ mọ́ra wọn. Láti gún papọ̀ mọ́ra wọn, tá bá ti wá gún, ẹ jẹ́ ká wá oyin ìdajì ìgò. Oyin ìdajì ìgò ó lè jẹ́ déédéé ìgò báyìí. Ṣó ti yé yín? Àmọ́ ìgò eléyìí tóbi, ìgò eléyìí ó tóbi. Oyin ìdajì ìgò, bó bá ti fẹ́ kó pọ̀ sí ni, bó bá ti fẹ́ kí nǹkan yìí kó pọ̀ sí ni. Ṣé wá rí, ó lè jẹ́ inú ike báyìí, ó lè jẹ́ ike kékeré. A wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú, á bo ipò ara ẹ̀. Ó yá, ẹ jẹ́ ká gún mọ́. Láti gún mọ́, gbogbo tá a gún yìí, á wá fún omi ẹ̀, á fi ayọ̀, á fi gbá. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú ni o, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú. Tá ti wá fi aláṣẹ àti fi gbá, á wá dà sínú ike. Ẹ jẹ́ ká wá omi òroǹbó, omi ọsàn wẹ́wẹ́. Ẹ jẹ́ ká ọsàn wẹ́wẹ́ yẹn tó wáyé pé irú ike báyìí ni, a lè wá ọsàn wẹ́wẹ́ tó ti pọ́n dáadáa, a lè fún bí 10. Bó bá ṣàṣe bí omi yẹn bá ṣe ń ta bá rí bẹ́ẹ̀ bó bá ṣe pọ̀ sí, náà ni ẹ jẹ́ ká fi omi ọsàn wẹ́wẹ́ sí. A wá tú oyin original, a tú sí. Láti tú sí, ẹ jẹ́ ká shake ẹ̀ papọ̀, ẹ jẹ́ ká rò pọ̀, ká fi rò pọ̀. Tá bá ti wá rò pọ̀, báwo la ṣe máa lò ó? Tó bá ti wá pé, bá bá ṣe ṣe tán, á lọ gbé pamọ́ fún bí ọjọ́ 7 sí 8. Á gbé pamọ́. Ká tó lo iṣẹ́ yìí, ẹ ká kọ́ lo àgbo tí a bá nílé, àgbo jẹ̀díjẹ̀dí. Ká tó lo iṣẹ́ yìí, ó wà lè fún wa ní nǹkan tá a fẹ́. Bá ti wá lo àgbo jẹ̀dí yẹn, ẹ ká máa lo eléyìí ẹ̀ẹ̀mejì lójúmọ́. Òun ni ká máa lo àgbo yìí. Àgbo ní ẹ̀ẹ̀mejì lójúmọ́, òun ni ẹ jẹ́ kí a máa lò. Ṣùgbọ́n tá bá ti ń lo àgbo yìí lọ́wọ́, ẹ má jẹ́ ká súnmọ́ obìnrin nígbà tá bá ń lò ní ọwọ́. Ó lè fún wa ní result tí a fẹ́. Má jẹ́ ká súnmọ́ obìnrin nígbà tá bá ń lò lọ́wọ́. Ẹ ká máa lò ní at least ó kéré jù láàrin ọ̀sẹ̀, ká lò ní ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan. Tó bá ti wá lò fún ọ̀sẹ̀ kan, lẹ́yìn náà ẹ ká máa lò nígbà tí ó bá wù wá. A lè máa lò lẹ́ẹ̀kan ní ojúmọ́. Àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lò ní ìgbà tí tó ti yé báyẹn, nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ká lò. Bí ó ṣe jẹ́ nìyẹn. Àgbo ìdákọ́lẹ̀ àti Aleko, àgbo ìdákọ́lẹ̀ àti Aleko náà mú wá fún wa lónìí. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí. Àwọn kan tí ò bá yé yín, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 08039336675 tàbí 08146616371 tàbí 08039336675. Àní ìbàdàn lórí ètò àṣírí ilé ìwé àti bàbá wa. Ire o, ó dìgbà.